gẹ́gẹ́ bí ni. Kí là ń wí kí ló ń sọ? Kí ló ń wí? Mọ́mí rántí dà. O gbọ́. Kí ló ń wí? O gbọ́. Yé. Jọ̀bẹ́lẹ̀. Jọ̀bẹ́lẹ̀. Yé. Mo gbé. Jọ̀bẹ́lẹ̀. Mo gbé. Lélẹ̀. Ó fẹ́ kẹ́kẹ́ ní ìdáyà. Mo gbé Ọlọ́run inú ọdún yìí má pè tèmi níyà o. Ọlọ́run ọdún yìí má pè tèmi níyà. Má pè tẹ́bí níyà. Má pè tí àwọn ọ̀rẹ́ mi níyà. Má pè ní tó ń wò mí káàkiri níyà o. Lọ́run ìyá yìí ti pọ̀ jù. Ṣé mo lè sunlé lálẹ́ yìí báyìí? Ìyẹn ti ń pè mí lọ́dẹ. Ṣé mo ò rí ní? Ṣé fún mi ò rí ni? Kò sáré kan nílé. Wọ́n pẹ́ ẹ̀gbọ́n mi ní pẹ́ẹ́dé, so mo fẹ́ kó ṣe nọ́mà mi fẹ́ kó. Bọ́lá tẹ́lẹ̀. Ó jáde nínú ọkọ̀ ní pẹ́ẹ́dé, mi fẹ́ kó display ní ṣojú ọ̀ṣun. Oh my God, no problem. No, I love you. Ìyá sùúlì. Ẹ pẹ̀lẹ́. Ẹ rọra. Bọ́dá mi káàbọ̀. Ẹ pẹ̀lẹ́. Is that your brother? Yeah, this is Hello, sir. Kí ló dé wọlé yín? Kí ló dé ṣe báyẹn? Boyfriend mi ni now. Nathan. Ẹni tó jókòó. Very nice man. You know him? No, it's a fine. I'm not nice. Ta ni boyfriend yẹn? Boyfriend iṣẹ́ tí mo rí tẹ́lẹ̀ àbí òwá lójú tẹ̀sán àrùn. Wow. Yọwọ́ pọ̀ lọ́rùn ẹ̀ kí. Yọwọ́ náà. Báwo ni màá ṣe Àbí ẹ̀dùn náà. Èwo ni súpì? Kí ló ń sọ̀gọ̀? Súpì náà ni súpì. Ṣé mo rí ni? Boyfriend ẹ̀ lé ní. Ẹ nà. Oh, don't worry. I will take you. Yọwọ́ pọ̀ lọ́rùn ẹ̀ náà. Ó ní gángan kan. Ìgbà tó ní gángan kọ. Ọ̀wá máa treat ẹ̀mú mọ̀ pé ní gángan kan. No. Don't say that. Just. Who's calling me? What? Don't Go. say We take you. I'm I'll take you. I'll take you. No, you have to take you. I'll take you out. I'll take you from doctor. I'll take you to Don't shut up. Don't say anything. Jerry for the course. Ẹ̀dá. Ìgbà wo là ń lọ gbọ̀ngàn àti pé kí la fẹ́ gbé lọ? We take now. Bàbá ẹ̀ ló máa fẹ́ ìgbéjà mẹ́ta. Kí ló dé tẹ̀ ìṣẹ̀lẹ̀ lẹ́yìn pẹ̀ tí lè lọ́sìn? Wọlé lọ. Àbí kan dà wọlé. Kí ni gbogbo eléyìí? Ọwọ́ àwọn àgbà mi. Ọlọ́run. Gbogbo àwọn ta fẹ́ fi akọ àní fi ọkọ fẹ́ o. Àní ti yàwó fẹ́ o. Àwọn tẹ̀lẹ̀ ti fẹ́ tí wàhálà wà ní ó lọ bá ọkùnrin ìtura síbẹ̀. Kí ni gbogbo eléyìí? Ọbẹ̀ ìyábúrò tí mo ní. Ọlọ́run. Èmi àtẹ́sẹ̀ bẹ̀rẹ̀ nílé yìí. Ọlọ́run. Ìgbà ń gbọ̀n mí. Bẹ́lẹ̀. Alẹ́ wà ń bí. Kí ló mi gbó? What is in the bush? What is in the bush? That is checking the bush. Mo ti ń fọ́ o. Kálí wà ń bẹ̀. Mo fẹ́. Òun náà tún ní. Ilé pẹ̀lú àti ẹ̀pọ̀n náà. Oúnjẹ mi rà.
mi ò gbọ́ oúnjẹ. Ilé gbẹ̀gbẹ̀ àgbẹ̀rẹ̀ ìgbẹ́ mi gbọ́ oúnjẹ. Tí mo bá mi rẹ́rìn sí mi. Oúnjẹ mi dà. Mi ò gbọ́ oúnjẹ. Mi ò gbọ́ oúnjẹ. Ṣé máa bí? Nígbà tó ní wọn mẹ́ta ní àti ẹja rí. Mo kú. Ṣé máa bí? Ṣèwá yẹ̀ sí. Yé. Ọ̀nà mi rí. Mo kú. Papa neck, no be my portion. Na your portion. No be my portion. Ọmọ bẹ́ẹ̀, oúnjẹ mi dà. Mi ò gbá oúnjẹ kí ló pẹ̀lú àti kí ló pẹ̀lú àti ẹ̀pọ̀. Mi ò gbá oúnjẹ. Bàbá yìí. Mo gbé. Ọjọ́ òun ti lọ. Ọlọ́run. Ìgbẹ́ lọ ìtọ̀ wá. Ọlọ́run. Ọfà báwa níbi pẹ̀lú. Àwọn okay. Sure. Okay, last time tí mo lọ bẹ̀rẹ̀ bí máa yẹn ṣe ṣe I don't really like it. No, they were attentive. Sure. Ẹ má bínú pé mo pẹ́. Mo ṣe àwọn preparation kan nílé mi. Ṣé you understand? Wọ́n ti ń dúró de nǹkan ti pẹ́. Wọ́n ti dúró de mi. Ọmọ ya kí ló dé eléyìí tó máa ń sọ ìmúlẹ́nu bíi báwo ni ẹ ti ní respect yìí sí. Ṣé kò wá ní respect tẹ́lẹ̀? Ẹnu ti tiẹ̀ yìí gbégbégbé ló máa ń wà. Ó ga ọ. Ṣé o ti wá kọ́ wọn lórí yẹn? Mo ti kọ́ wọn àná. A lè lọ báyìí. Because tá a bá ti ṣe eré ìtàn ibi tó ti fẹ́ lọ ló pè ní ẹ̀kọ́ rẹ̀ là ń lọ direct no stopping nothing. Wọ́n ti mọ̀ alright because kí máa sọ pé kọ́ lọ sọ bí kò ní sí ìyàwó àlàmà wà mẹ́tọ́ ló sọ pé kò lọ kọ́ ọ tẹ́lẹ̀. Mo ti kọ́ wọn èyí má wọlé. Let's go like this. Orí burúkú ló bí my portion Ọlọ́run mi ló bí my portion. Ìdààmú ló bí my portion Ọlọ́run mi ló bí my portion. Àìríṣẹ́ ló bí my portion Ọlọ́run mi ló bí my portion. Yẹ́nì bẹ́ẹ̀ ń bẹ̀rẹ̀ mo fọ́ fún dáadáa. Ṣé wàá dìgbò tó bẹ́ẹ̀ bí Jésù ẹ̀kọ́ bá mi láàdùn òun díẹ̀ sí i. Títí tá a bá débẹ̀ nìfẹ́ kí kó lọ pé àwọn yóò láàdùn dáadáa. Let's go again. Ìdààmú ló bí my portion Ọlọ́run mi ló bí my portion. Ogun sàpamú mi ló bí my portion Ọlọ́run mi ló bí my portion. Mo lọ yáṣọ ọwọ́ ni ló bí my portion Ọlọ́run mi ló bí my portion. Ọlọ́run